Shaitanirojim Bismillahirrahmanirrahim. Ẹ̀yin tèmi ṣàlàáfíà ni mo bá yín. Ẹ kú àṣepọ̀ ọdún o, mo kí Kristẹni, mo kí Mùsùlùmí. Ẹ ṣé gan-an ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi subscribe. God continue to bless and help all of you. Ẹ ṣé gan-an, mo dúpẹ́. Yes, mo ti ṣe fídíò kan lẹ́ẹ̀kan, mi mọ̀ pé bóyá ẹ ti rí. Mo ti sọ wípé ibi tẹ́ bá rìn dé lẹ̀ rí dé o. Táwọn kan bá ń kọ́ tá à ń post ẹ̀ mọ́ sọ wípé irọ́ ni o, kíní kan sẹ́yẹ́ dẹ̀ ń pàkọ́. Àmọ́ kí n tó mọ̀ tẹ̀síwájú ẹ̀yin èèyàn mi, ṣé ẹ gbàgbé strength, black seed strength. A ti parí àwẹ̀ o, a ní ìdẹ̀ gan ni. Then ṣé ẹ gbàgbé òní, mi ti pack this àdódún special, ṣé ẹ gbàgbé ẹ mọ́ gbàgbé o, nítorí ẹ jẹ́ kí n sòótọ́ fún yín. Ìgbéyàwó tó sí nǹkan tá à ń wí tó sí ìbálòpọ̀ is equal to 0. Ìgbéyàwó ọkọ mi ni ìyàwó mi ni, kò sí nǹkan tó ń jẹ́ àṣepọ̀ ìskíni is 0. So ìwọ ọkùnrin tó rí pé ò dángájá, I'm sorry, kò sí pé ẹ̀ dángájá tẹ́ fẹ́ hard, kò sí ọkùnrin tó dángájá, gbogbo ọkùnrin ló dángájá, bẹ́ẹ̀ tó rí pé kó fẹ́ kún mọ́ ọkùnrin yẹn kàn sí mi, o lè bá wọn rà nínú black seed. Mo ti sọ fún yín pé nǹkan ó pé síbẹ̀, natural plant ni. Mo ti sọ fún yín pé lè ọwọ́ mẹ́wàá ni, ẹ mọ̀ bí egbò tóbi tẹ́ bá sì ń lò ó, ṣóyè yín tẹ́ bá ń lò ẹ ní sílẹ̀ ẹ mọ̀ pàdé àbí kẹ́ wá small container kẹ́ mọ̀ rọ́ sí díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni the same container náà ni ẹ̀yin tẹ́ bá ra ti àdódùn yìí inú container náà ló máa wà, ẹ máa yọ lò díẹ̀díẹ̀. Ìgbà míì àwọn ohun tó ń bá mi rà mo tún máa ń fún wọn ní bonus like emergency or bonus bíi flush, mo tún máa ń hàdí ẹ mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ra complete lọ́wọ́ mi ni mo ń sọ, ṣóyè yín. So kò jẹ́ bó ṣe jẹ́. tó ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká mọ̀ tọrọ àforíjì o, ẹ jẹ́ ká mọ̀ tọrọ àforíjì. mo ti sọ fún yín every time ẹ mọ̀ ṣe astagfirullah ó easy. Ìwọ tó bá sì mọ̀ ṣe kí ni astagfirullah, dáríjì mi Ọlọ́run, gbogbo àṣìṣe gbogbo àṣìsọ a máa ń sọ̀rọ̀ a máa ń ṣóyè yín nǹkan tá a mọ̀ dí a kàn conclude ẹ̀ àní lórí a kàn conclude ẹ̀. mo ti sọ fún yín pé ibi tá a bá rìn dé là ń rìn dé. Ǹjẹ́ wọ́n ń pè àwọn kan ní hermaphrodite ní eléyìnbó, tẹ́ bá gọ́gù ẹ̀ wọ́n pè wọ́n ní hermaphrodite, that is ó lè jọkùnrin ó máa ní both male and female organs, ó lè jẹ́ obìnrin náà ó máa ní both male and female organs. Ẹ sì ti rí ọmú láyà rẹ̀ tó dúró sàn án, kódà ọmú àyà wọn gbà mí gan àárí lára obìnrin mi, ṣóyè yín. àwọn ọmọ yìí a lè pè wọ́n ní àbàmì, a lè pè wọ́n ní àbírú ọmọ olè yìí, a pè wọ́n ní special. wọ́n ń bí wọn lábẹ́lé, wọ́n bí wọn tó jẹ́ pé at the end of the day àwọn òbí wọn bá ti rí pé irú ọmọ wo leléyìí, a ní gbọ́ ọmọ yẹn mọ́, ó tán nìyẹn. nǹkan tó ń fi wọ́n ṣe ó yé Ọlọ́run, yé àwọn náà, Ọlọ́run bẹ́ẹ̀. àmọ́ kò yẹ kí ṣé nítorí pé Ọlọ́run wá dánmọ̀ kan lẹ́àkàndá, kò yẹ kí a silence irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ kí wọ́n grow, ẹ jẹ́ káwọn ọmọ yẹn grow. tí wọ́n bá grow, torí Ọlọ́run sọ wípé òun ò fẹ̀mí lé ẹ lọ́wọ́, wọ́n pààyàn kankan. ó yí Ọlọ́run tó fi sọ̀rọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn. Then a wá rí i pé most often gan tí ó bá ti di pé èèyàn bá pọnlé pa àwọn wọ́kùnrin ẹ rí i pé at the end of the day Ọlọ́run mọ́ fún àwọn èèyàn bẹ́ẹ̀ rán bẹ́ẹ̀ yẹn. à ń wóbìnrin ẹ rí Ọlọ́run mọ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run fẹ́ fi mọ̀ pé èmi Ọlọ́run mo ní gbogbo ẹ̀ lọ́wọ́, àmọ́ èyí tó fit ẹ tó ṣe láǹfààní ó ní mò ń fún ẹ. mọ́ wá nǹkan kọjú àlà, mọ́ wá nǹkan kọjú agbára. You understand? àwọn ọmọ tẹ́rí pé wọ́n jẹ́ ní àkàndá yẹn, ìwádìí fi yé mi pé ọ̀pọ̀lọpọ̀ gbà míì tí òbí bá ń ọ̀jì fún wọn particular bóyá àwọn òbí wọ́ ọkùnrin wọ́n wọ́kùnrin àbí wọ́n wóbìnrin, Ọlọ́run mọ́ sábà fẹ́ wọn jọ wọ́n lójú pé gbogbo ọwọ́ èmi fa Ọlọ́run, ọwọ́ mi ni gbogbo ẹ̀ wà. àmọ́ èyí tó fìtì ẹ tó ṣe lálùbáríkà ó ní mo fún ẹ. ó ṣeéṣe bí mo bá fún ẹ lọ́kùnrin kó ṣe ẹ́ ní jàǹbá, ó ṣeéṣe bí mo bá fún ẹ lóbìnrin kó ṣe ẹ́ ní jàǹbá. èyí tí mo bá fún ẹ ṣe alhamdulillah sí. so Ọlọ́run wá dìde wá ṣe àwọn ọmọ special yẹn fún wọn pé gbogbo ọwọ́ mi ló wà, òun rere kí ló fẹ́ ṣe sí. àmọ́ tó ló wá di bẹ́ẹ̀ yẹn tí ó yé yín,
a nídìí láti regret ẹ̀. Ẹ jẹ́ káwọn ọmọ yìí ẹ jẹ́ kí wọ́n dàgbà, ẹ jẹ́ kí wọ́n live. Ẹ gbé wọn lọ sọ́dọ̀ àwọn hospital, ẹ gbé wọn, wọ́n sábà sọ pé hospital urologist, yes, because níbo mi ta ti fẹ́ lọ, because ó involve surgery. Ọ̀pọ̀lọpọ̀ recommendation tí wọ́n máa ń give ni pé wọ́n á ní tó bá ti rí pé àwọn ọmọ yìí jẹ́ hermaphrodite, wọ́n á fún wọn ní solution pé ẹ jẹ́ kí wọ́n dàgbà, ẹ jẹ́ káwọn ọmọ yìí dàgbà. Tí wọ́n bá dàgbà wọ́n máa measure pé èwo ló pọ̀ jù, hormone wo ló pọ̀ jù, ṣé female hormone ló pọ̀ jù ni àbí male hormone. Èyí tó bá pọ̀ jù ni wọ́n máa do away with, èyí tó bá kéré òun ni wọ́n máa do away with, èyí tó pọ̀ wọ́n á fi kalẹ̀ lẹ̀, wọ́n máa bárú sex bẹ́ẹ̀ yẹn lọ. Ibi tí mo ti ní kẹ́yìn èèyàn tọrọ àforíjì lélẹ̀, ṣé ẹ mọ̀ pé ìsìn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sìn rí wọn, especially ní òkè òkun lọ, wọ́n ní wọ́n change gender. Rí àwọn ọmọ mi nílé wa yìí náà, wọ́n káwọn lọ sí Amẹ́ríkà, wọ́n lọ síbi tí wọ́n ti lè ṣe tí technology orí technology pé bẹ́ẹ̀ dáadáa, wọ́n náà wọ́n change gender wọn, ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn. Àwa kan àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ṣe change gender, ó sọkùnrin dóbìnrin, sóbìnrin dọ́kùnrin. Tí ẹ bá wọn délé, ẹ tún fùrọ̀ wọn, ẹ mọ orú èyí tó gbé wáyé. Nílẹ̀ wa yìí ó wà dáadáa, ọkùnrin tó ní ó ní ọtọkùnrin, ó sì ní tobìnrin, ó ní okó, ó sì ní òbò, ṣó yẹ yín. So àwọn tó wá ní owó rẹ̀, àwọn ni wọ́n lọ ń ṣe operation kan. Tẹ́ bá gbọ́ kò tí ì pẹ́ púpọ̀ àbọ̀ ti ṣe díẹ̀ náà, ọmọ Ṣadé Adú tó ń kí mọ̀mọ́ rẹ̀, ó change gender ẹ̀, tó ń kí mọ̀mọ́ ẹ̀ pé mọ̀mọ́ rẹ̀ dúró tì í, pé nísìnyìí òun wà confident tẹ́lẹ̀ àmọ́ ó ti wà confident nísìnyí. Ṣé àpá ẹ̀yìn kan ò mọ̀ dí ọ̀rọ̀? Yes, ẹ kàn ń bú ọmọ yẹn ni. Ṣé atúṣu dé sàlẹ̀ àpò àmọ́ kan tó ṣe ọmọ yẹn tó fi decide láti lọ ṣe gender change? Ṣó yẹ yín, tó bá ṣe bẹ́ẹ̀ kò ní mọ̀ sọ wípé tẹ́lẹ̀ òun ní confidence, nísìnyí òun ní confidence. Ọ̀pọ̀lọpọ̀ àwọn people yìí rí pé nǹkan kan ṣẹlẹ̀ sí wọn ni. Èmi ò mọ̀ sọ wípé fíì wọn ò sí o, tí wọ́n kàn decide láti ṣe nonsense o, mi sọ bẹ́ẹ̀. Àwọn tá wá ń pè ní hermaphrodite yìí, rí pé àwọn tó ń ṣe fíìmù burúkú tí wọ́n ń wò, rí pé wọ́n lò wọ́n, rí pé wọ́n lò wọ́n nísìn, àwọn lò wọ́n fi wọ́n ṣe museum in the sense that wọ́n fi wọ́n ṣe ìrànwọ́, wọ́n fi wọ́n pa owó. Nígbà tí àwọn ọmọ yẹn bá jẹ́ oní organ méjì, tó ní tọkùnrin tó ní obìnrin, wọ́n wá fi wọ́n powó, wọ́n jẹ́ kí wọ́n ṣe ìbálòpọ̀ lójú gbangba fún àwọn èèyàn láti mọ̀ wò. Ṣé wọ́n ti di museum nìyẹn? Àwọn tó bá sọ wípé tó mi ìfẹ́ ẹ má fi mí ṣe museum, tó wá lọ sí operation, ẹ bá mi yọ ọyọ̀ kan kúrò tó kókó ọyọ̀ kan, ẹjọ́ ṣó burú, ṣé ẹ̀ṣẹ̀ nìyẹn bẹ́ẹ̀ yẹn? Ìgbà tí Ọlọ́run ti dá ní bó ṣe fẹ́ dá, bóyá àfọwọ́fà ló fà á tó fi dá níbẹ̀ yẹn. Ó lè jẹ́ àfọwọ́fà láti ilẹ̀, láti kékeré, láti inú oyún, àfọwọ́fà àwọn òbí, nǹkan tí wọ́n ń jẹ, nǹkan tí mò ń wọ́kùnrin, mò ń wóbìnrin, nǹkan tí wọ́n ti kó jẹ, ó lè fa irú nǹkan báyìí, ṣó yẹ yín. Àwọn ọmọ yẹn wá dàgbà, wọ́n wá find ara wọn ní irú position báyìí, wọ́n wá decide láti lọ ṣe operation kó kọyọ̀ kan. Ẹ dákun tó ń wò mí, ṣé ẹ̀ṣẹ̀ ni? Torí àwọn kan mọ̀ ronú bí hypocrite, kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ láti gbélé àlàáfíà, láti jẹ́ kí inú ara wọn dùn ni. Kẹ́ ẹ tó dá sọ̀rọ̀, ẹ jẹ́ ká mọ̀ dáadáa. Ẹ má jẹ́ ká mọ̀ bẹ́ ọ̀rọ̀ lórí, ẹ jẹ́ ká mọ̀ àti pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ jẹ́ ká mọ̀ dá sí. Èmi on point, èmi ò dá sọ̀rọ̀ ọlọ́rọ̀. Èyí tó bá yẹ ká fún wọn ní advice tó máa ṣèyàn láǹfààní lèmi ń sọ lórí bíbí. Bí n bá tẹ̀ tí ìsọ̀rọ̀ tó ṣèyàn láǹfààní, inú mi ò tí ń sábà dùn. So àwa ń kígbe, ẹ lè wà lábúlé kẹ́ ẹ mọ gbọ́rọ̀ mi báyìí, kẹ́ ẹ ríru ọmọ báyẹn lọ́wọ́, ẹ má ṣe ìkà sí wọn, ẹ má ṣe aburú sí wọn. Ó ṣe é ṣe pé ìwọ òbí ló fà á torí nǹkan tẹ́ ẹ̀ ń jẹ, ó ṣe é ṣe pé ìwọ òbí ló fà á torí pé ìgbà tẹ́ ẹ jáde tó yẹ kẹ́ ẹ jáde. A ti rí nílẹ̀ Yorùbá, wọ́n á ní ìgbà kan ló yẹ kí aboyún jáde, ìgbà kan ló yẹ ká aboyún jáde, wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Mùsùlùmí tiwa ìyẹn ò sọ wípé ká lòdì sí òfin pé èyí jáde àwọn tó máa ń wà ní oyún, wọ́n á ní kó mọ́ rìnrìn ọ̀sán, bó tiẹ̀ rí kankan, ó ṣáà rí pé òòrùn yẹn máa ń lágbára. Ìwọ aláboyún tó bá jáde ní aago kan ọ̀sán, wàá ṣe òyì kó fẹ́ yíyàn. Ẹ mọ́ jáde lágogo ọ̀sán, ẹ mọ́ jáde lóru, wọ́n mọ́ sọ bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan tó wọ́n sọ fún àwọn aláboyún, you understand? So even a Muslim, ó yẹ ká ti pa gbogbo àwọn òfin yẹn rẹ́. Ọlọ́run nìkan ló mọ èèyàn tó ń sìn, Ọlọ́run ló mọ ọkàn wa, you know the reason why, you understand? So ẹ mọ́ jẹ́ ká mọ dẹ́jà, so àwọn míì ó possible perhaps mọ́ sọ ó lè jẹ́ pé wọ́n dẹ́jà nírú nǹkan ìfisẹ̀lẹ̀, ó lè jẹ́ pé nǹkan tí wọ́n jẹ tó yẹ yín. Àwọn ọmọ yẹn ṣàbàmì special ni Ọlọ́run fẹ́ fi show rẹ pé bóun ṣe tóbi sí ni. Ẹ mọ̀ wá dá ẹ̀ṣẹ̀ mẹ́ṣẹ̀, ẹ mọ̀ dẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀, you understand? Let these children live. Ẹ gbé wọn lọ sọ́dọ̀ àwọn tó mọ̀ pa ẹ̀,
pé ọmọ yìí bí mo ṣe rí lélẹ̀, àwọn ni wọ́n advice yín pé ẹ má padà lọlé ọdún báyìí ẹ tún padà wá. Ní ìlú wa tá à ń wà yìí wọ́n ti ń ṣe lot of operations, wọ́n ti ń ṣe a lot of surgery tó dẹ̀ yield positive results, so you just need to ask and you will be given. So ẹ̀yin èèyàn gbogbo ọ̀rọ̀ mi dá lórí pé nǹkan ẹ jẹ́ ká mọ̀ rí nǹkan dájúdájú. Ó ní òun fẹ́ change gender ẹ̀, ó máa ní reason. Bó tiẹ̀ ní reason ṣórúkọ ẹ ni ẹ filẹ̀ sí kóòtù Ọlọ́run ní olùdájọ́. Ṣé ẹ understand mi? Ẹ dẹ̀ rí pé ẹ understand nǹkan tí mo sọ. This is on point by 2 using my words for others. Bye for now. Bá a bá ṣe ń rí làá ṣe máa sọ. Àwẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. Eré sí.